Ọjọ́ bí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnnú ni ìfẹ́ni tó bá nínú ayọ̀ tó ń ta láfíà òní lọ́jọ́ bí rẹ̀ Olusanjo ọmọ Ajayi ṣebí gbogbo 30th of April ló jọjọ́ tiẹ̀ ó ti wá ṣọdún ti 2020 yìí náà ó ṣe mí ìtayà tọmọlọ́lá elédùà ṣebí wọ́n ní bàbá ọlọ́run tó sìn bàbá títí lọ́pẹ́ mo ní ọdọọdún ní lásògùn ọdọọdún ní ìrèké ìsọgbọ̀n ọdọọdún lèmi àbí aya ń sọ àádọ́ta ọdọọdún láò máa rí ọ ó ti wá ṣọdún ti 2020 yìí ná ó ṣe mí ìtẹ̀bí tààrà tójúlùmọ̀ ìwọ lọmọ wọn láwórí ilé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti wá mo ní gbogbo Àwórì kìtì gbé ó gbé eré lèsì tẹ́yìn ń fọ̀ mo ní ṣebí wọ́n lọmọ onígbàǹkọ́ ẹkùn ọmọ kókó ògùn ọmọ kókó ògún ọmọ kan nílé ọmọ kan lógún ọmọ èèkánná ọwọ́ sùn ebi ọmọ apẹ̀rin tọrọ dékọ̀rọ̀ lọ sunkún ọmọ màhọ́rá màhọ̀dí ọmọ kó máa gbà ọmọ ṣàlẹ́fọ́ ni àbáyúnbó àbẹ́tẹ̀ àbí màhọ́rá màhọ̀dí ọmọ ọlọ́gbà rẹpẹtẹ ọmọ arin kọ̀rọ̀kọ́rọ́ wọ̀lú ọmọ màfọ́rọ̀gọ́dọ̀ màfọ́pò Bàsírátù Adékúnlé Afèdègbàwúrà lèmi jẹ́ ọ̀rẹ́ rẹ̀ arábìnrin Ọlánìkẹ́ aya Adékọ̀yà HOD Yorùbá Department ilé ẹ̀kọ́ Adéníran Ògúnsànyà College of Education náà ní kí n kí ọkú ayẹyẹ ọjọ́ òní wọ́n ní ojú ẹ̀ á máa rọ́dún o wà pẹ́ láyé kọrin kése nínú ọlá ńlá àtìdẹ̀ra elédùà.